ó tún ti yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ̀rìmọ̀ sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ṣe lè mọ bí táwọn Boko Haram àwọn bandits wà tí wọ́n máa lọ gba owó fún wọn tí wọ́n gbẹ́rù àfà náà. àfà wo ni ó mọ bí táwọn bandits wà tó mọ bí tí wọ́n wà tí wọ́n pẹ̀lú wọn negotiate lórí kíni. ọba bí tí Boko Haram wà ìwọ ló mọ ibi tán wà ìwọ ló mọ wípé wọ́n nídìí owó kan fún wọn lówó ìwọ àfà wo làfà ọ̀hún. à ń retí ìjọba tán bá máa ipá àwọn serious pẹ̀lú security kán má fojú wo ẹnìkan kán bá sì fojú fò kán bá ṣe ojú ìsáájú bó tilẹ̀ òkó mọ́ ẹ pé àfáà ni bí láwà ní ẹ̀kọ́ gùn dé gbogbo ọgbẹ́ni kí òun gbọ́n ẹ̀kọ́ máa wólẹ̀ báyìí èyí tí Islam fẹ́ kán ṣe ní pé al-adala so adala social justice al-adalatul ijtima'iyya ó gbọ́dọ̀ wà al-adalatul qanuniyya ó gbọ́dọ̀ wà so nobody above law kọ́nà bá ti pè lófin òfin ni ẹni tó mọ̀ tí wọ́n wà yẹn àfi kó lọ rú gbogbo wọn jáde ó mọ̀ gá wọn ó mọ̀ gbákejì wọn ó ń bá wọn ṣe ó mọ̀ iye owó tí ẹni jọ ń sọ̀rọ̀ débi tó mọ̀ iye owó tí wọ́n lè nídìí ó mọ̀ ẹ́pọ̀ owó ni wọ́n nídìí ọdún ya fọ́tò àfi kí ìjọba gbé wàláhì àfi kí ìjọba gbé kí Nàìjíríà yìí tó lè nísinmi irú àfá abẹ́nu mùsùlùmí àtàwọn tí wọ́n wà ń kọ̀rọ̀kọ̀rọ̀ tí wọ́n ń ṣe tí tẹ́yà sí pé ẹ̀rí wọ́n kàn kórùngbọ̀n jọ bí kíní ni ma wípé irùngbọ̀n ẹni tó ń fárùngbọ̀n ẹ̀ṣẹ̀ ju oníṣìnà lọ àwọn fàtáwà wọn nínú Al-Qur'ani ló sọ wípé ẹ̀ṣẹ̀ ẹni tó ń fárùn Al-Qur'ani ló ní ká máa dárùngbọ̀n sí àbí ó ní ká máa fárùngbọ̀n à ń bọ̀ mẹ́ àfikà yẹ̀nà náà a wà mọ́ àwọn tó kó gbogbo rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ìwọ̀lú mo sọ wọ́n ní ẹ̀mọ̀ lérí ẹ̀kẹ́nìkan ìlérí ọmọ ọmọ tó ń lè yìí nantahi bikum ilal abad a ní jẹ́kẹ́ dàlú a dẹ̀ ní jẹ́kẹ́ dáràn yẹpẹ̀yẹrin kalẹ̀ sínú ìlú yìí lórúkọ ẹ̀sìn Islam ẹ̀sìn àláfíà ni gbogbo ọ̀nà ló fi jẹ́sìn àláfíà ẹ̀yin ọmọ ìyá mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ dákun ẹ má bínú mo ní kí n kọ́kọ́ jẹ́ kẹ́ ẹ rí kíní yẹn kó tó di pé mo kí yín ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé
tí ògo bá sì ń jẹ́ tọlọ́run àwa náà là á padà borí. Àsìkò ni ó fẹ́ wá ni yóò sì tún fẹ́ lọ. Àsìkò à ń jí ni gbé, à ń bá ní à ń pa ni, à ń ṣe gbogbo èyí ó wà ní òsíngbà kan yóò sì tún padà lọ. Ṣé wá rí ibi tẹ́ ti mọ ọmọ ọkọ ìsìláàmù gangan lélẹ́yìí? Ìbílẹ̀ ọmọ ọkọ Yorùbá ni mò ń sọ, kì í sọ ọmọ ọkọ ẹ̀sìn ìsìláàmù ni mò ń sọ. Ọmọ ibi tẹ́ ti mọ ọmọ ọkọ Yorùbá, torí pé ẹ̀sìn mẹ́ta ni Yorùbá kó dání. So a lè fi kankan, a lè fọ́ọ̀sì kankan sí wọn lórí nínú mẹ́tẹ̀ẹ̀ta. Bó ibi tẹ́ ti mọ àwọn ọmọ àlè preacher Yorùbá, àwọn Yorùbá ọmọ àlè preacher nínú gbogbo ẹ̀sìn, ibi tẹ́ ti máa dá wọn mọ̀ ní. Madiru Markaz, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ rí pé mo ń fi ọ̀rọ̀ wọn ṣe ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ó sì jẹmọ́ wípé ẹ má bínú, tó jẹmọ́ wípé pẹ̀lú ògo ti Ọlọ́run àní sànkú. Gbogbo àwa tí a jẹ́ ọmọ Yorùbá a wà ní àyè ara wa, a sì máa jẹ́ ká mọ nǹkan tó tọ́ àti eléyìí tí ó tọ́. Dandan ni ká mọ̀. Ṣé rí, mo ń sọ fún wa nílẹ̀ Yorùbá pé a ní láti ṣọ́ra. Mo ní tí ọmọ àlè ibì kan bá tí inú ilé kan ọba tí ó bá sì ń tòrò lọ́wọ́, ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá ti dàgbà. A ní láti ṣọ́ra gan. Tá a bá fẹ́ gbèsè járe, tá a fẹ́ kó jẹ́ pé òkè àsìkò òmìnira gan tá a láwọn wá nílẹ̀ Yorùbá, tá a fẹ́ kó bá wa láyé, tá a fẹ́ kó bá wa láyé ara wa, tá a fẹ́ kó jẹ́ wípé àwọn tí wọ́n ń solisiti fún òmìnira nílẹ̀ Yorùbá, tá a fẹ́ kó jẹ́ pé ẹ̀mí wọn láàfin kì, tá a fẹ́ kó jẹ́ ẹ̀mí wọn láàfin kì. Torí èmi ò bẹ́ lọ́hùn kí ẹ fi ẹ̀mí tèmi kì, mo bẹ́ lọ́hùn pé iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí pé à ń wá òmìnira ní ilẹ̀ Yorùbá yìí, mo bẹ̀ Ọlọ́run kí Ọlọ́run ó jẹ́ kó sojú mi. Iṣẹ́ tá a ṣe ni ká dẹ̀ jẹ́ èrè ní kéèyàn ó ṣiṣẹ́ kan kó dẹ̀ jẹ́sẹ̀ ọwọ́ rẹ̀. Dáadáa ni o, aburú ni o, iṣẹ́ ọwọ́ rẹ̀ tó ṣe kò jẹ́. Iṣẹ́ ọwọ́ rẹ̀ kò jẹ́. Ẹ mọ̀ pé gbogbo yín lẹ mọ̀ pé ẹmọ ẹni tí Madiru ń sọ̀rọ̀ ẹ̀, ẹmọ ẹni tí Madiru ń sọ̀rọ̀ rẹ̀, Gumi ni. Gumi wá sọra rẹ̀ di igi wọ́rọ́kọ́ tí dáná rú. Gumi lẹ́ẹ̀rí pẹ̀lú àwọn bandits lónìí, wọ́n jọ ya fọ́tò, wọ́n jọ sọ̀rọ̀, wọ́n jọ sígbá, wọ́n jọ sàwo. The same Gumi náà lẹ máa rí tí ó máa bá ìjọba sọ̀rọ̀ wípé ẹ nídìí láti pa wọ́n, ẹ lè pa wọ́n, ẹ gbọ́dọ̀ máa ẹ gbọ́dọ̀ tẹ́tí sí àròyé wọn ni. Àròyé tí wọ́n ń ṣe fóun ni wípé gọ́fìmẹ̀ntì ti abandon àwọn. Ó dá sí gọ́fìmẹ̀ntì làwọn tó ń pa ẹ̀. Tó bá jẹ́ pé ọlọ́pọlọ ni ẹni tó ń sọ̀rọ̀ náà tó ń gbèsè yìn wọn, ṣé gọ́fìmẹ̀ntì làwọn ọmọ ọlọ́mọ tí wọ́n ń pa yẹn, sáwọn yẹn ni wọ́n ń rò? Olórí burúkú ara wọn, kí ló dé tí wọ́n yé lọ káwọn gómìnà mọ́ ọ́fíìsì wọn tàbí ilé wọn? Wọ́n ti mọ̀ pé àwọn ò fi ẹ̀jẹ̀ wẹ̀, torí pé wọ́n mọ̀ pé àwọn tí wọ́n sọ àwọn ẹni náà, àwọn náà gbé ìbọn dání. Ìdí nìyẹn tẹ́ fi rí pé wọn kì í lè takò àwọn gómìnà kankan. Tàbá wá ń bẹ̀bẹ̀, tàbá wá ń sọ fún olórí orílẹ̀-èdè pé ẹ jẹ́ ká legalize ìbọn. The only thing tí mo kọ́kọ́ rí pé ó lè kọ́kọ́ stop wàhálà yìí, ká legalize ìbọn.
ẹ jẹ́ káwa náà lágbára àti ra ìbọn, ẹ jẹ́ ká ní right àti ra ìbọn. Bí èèyàn ifun ká ní èèyàn 500 ní ń bọ̀ sínú ìlú kan tí wọn ò ju 200 lọ́nà ìlú yẹn, tí àwọn aráàlú yẹn sì ní ìbọn dání, wàláhì ẹ̀rù ọmọ bá wọn 500 láti lọ yọjú sí ìlú tí 200 yẹn wà. Ẹ̀rù ọmọ bá àwọn 500 tí wọn kò bọ̀ dání yẹn, torí wọ́n ti mọ̀ pé àwọn tí ó takò àwọn pẹ̀lú táwọn náà gbé dání wọ́n ti wà ń bẹ̀. Mo lè ti sọ yẹn bí èmẹ́ta, ṣùgbọ́n ìjọba ò fẹ́ wò bẹ́ẹ̀ lọ́wọ́ máa fi sọ ẹ̀ sọ wa. Ṣé rí, mo sọ pé a máa fi ọ̀rọ̀ ara wa ṣe wàásù báyìí. Ẹ̀yin yẹn mi, ẹ dákun, mo ti ń pariwo fún wa ti pẹ́ wípé ẹsẹ̀ ọmọ ẹranko ti dàpọ̀ mọ́ tí èèyàn. Àwọn ìrankíran ń bẹ nínú ìran Yorùbá náà. Ìran Yorùbá ló dáa jù ní gbogbo àgbáyé, máa testify sí pẹ̀lú ọ̀rọ̀ tí ọmọ Ìgbò kan sọ. Ìran Yorùbá ló dáa jù ní gbogbo àgbáyé. Ṣùgbọ́n problem tá a ní ni wípé a kì í kíyèsára. A nígbàgbọ́ wípé gbogbo wa náà nígbàgbọ́ wípé gbogbo wa náà la dáa, gbogbo wa kọ́ la dáa, but majority ọmọ Yorùbá ló dáa. Ọlọ́run wà, àwọn tí wọ́n ń ba ilẹ̀ Yorùbá jẹ́ yẹn náà, ẹjọ́ tó bá tọ́ sí wọn, Ọlọ́run ó bá wa dá wọn, so that wọn ní lè overpower àwọn tó ń ṣe dáadáa. Mo sọ fún yín pé tí olè bá jà níbì kan, olówó ara nínú rẹ̀. Mo ti sọ fún yín wípé àwọn ọmọ Yorùbá ti ń darapọ̀ máwọn tí wọ́n ń jí wa ní ọmọ gbé. Wọ́n ti darapọ̀ máwọn tó ń pa wá lọ́mọ, tó ń pa wá ń bàbá, tó ń pa wá ń yà, tó ń jí wa lọ́mọ gbé, tí wọ́n ń jí àwọn ìyàwó wa, ọmọ wa lóbìnrin àtàwọn ìyá wa, tí wọ́n ń jí wọn bá lò pọ̀. Mo ti sọ fún yín ti pẹ́, ọ̀dà ọmọ Yorùbá lè listen. In the Kogi State, and that farm is belong to family, like some acres of farm. How much did you collected from Alhaji Akebami's farm? Like 7 billion plus. Your name? My name is Ogunremi Olugbunmi. I'm from Ado-Ekiti. I got involved into kidnapping. That's why I'm at the RRS police cell. I started the act of kidnapping January 2021 this year, when I met with Samuel. He was one that introduced me to kidnapping, and he said I can drive very well. It's because of my act of driving, that's why he involved me. So, and I agreed to participate. So the first kidnap event we went was that of Suleiman Akibami, and the second one was the wife of the late Surveyor General. The third one was the man that jumped out from the boot of the vehicle. I don't know his name. And the fourth one was at Akure. He is a pastor. And the fifth one is my uncle's wife, Mrs. Oladende. How many of you that participated in the crime? Myself, Samuel, Dayo Igwe, Oro, Banji Oro, Dele Petim, Johnson, Ayolopa, and the person that used to give us the target, I mean the kidnapped victims, is Enfoga. He will tell us that this one is rich, he can pay so amount. He was the one that gave us the work of Akimbami, the Surveyor General's wife, and the man that jumped out of the boot. He gave us those three. You know, aware that after the man jumped from your vehicle,
the man died? I am not aware, but you told me when I got here. Okay. I'm not aware. The phone of the man that you kidnapped, that later jumped down from the bed, where is his phone? I really don't know, because I was the person that drove them to where along Afao Road. So Dele and Samuel came down from the car. I don't know, maybe they threw it away or they buried it. I cannot say specifically, sir. How much did you collect from the family of Alhaji Akinbami? Alhaji Akinbami, èmi ni Ige Adu, mo ń ṣe iṣẹ́ organizer ní ìlú Adó Èkìtì, ṣùgbọ́n ọmọ bíbí ìlú Ìkẹ́rẹ́ Èkìtì ni mí. Kí ló wá dé, kí ló gbé dé police station ní RRS office? Ìgbà tó gbé mi dé police station báyìí ni pé mo mọ ọ̀rẹ́ kan, ó dó gẹ́gẹ́ bí kọ́sọ́mọ̀ fún mi, ó wá ń ṣiṣẹ́ mọ̀ táyà mọ́ṣíìnì ẹ̀ lọ́dọ̀ mi. Òun ló sọ fún mi pé àwọn wo ni mo mọ̀ tó lówó dání, pé gbogbo fọganẹ́sà tí mò ń ṣe pé mi ò ní fẹ́ fi ilẹ̀ tí ń bá cooperate pẹ̀lú òun. Wọ́n porúkọ ẹ̀ ní Délé Pẹ̀tì, òun nìkan ni mo kọ́kọ́ mọ̀. Ìgbà tí mo wá sọ fún pé bàbá Akínbámi ní owó lọ́wọ́ pé mo mọ̀, ó wá ní kí n wá pọ̀ǹtì ẹ̀ fún, mo wá pọ̀ǹtì ẹ̀ fún. Lóòótọ́ náà. Ṣé ti gbọ́ báyìí? Àwọn méjèèjì tá a rí tán fojú wọn yẹn, wọ́n dárúkọ àwọn Yorùbá míì náà o, Yorùbá làwọn méjèèjì yẹn bí a fún Èkìtì state. Ṣáwa ti tó di pé àwọn ẹ̀hànà méjì yìí wọ́n wá ní Èkìtì state káwá kọ̀ndẹ́mọ̀ gbogbo Èkìtì pẹ̀lú gudugudu méje yàyà mẹ́fà tí àwọn ọmọ ìlú Èkìtì ti ṣe fún ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Sáfà méjì kọ̀ndẹ́mọ̀, but ṣé tá a bá fura irú àwọn eléyìí tó yẹ kí wọ́n wà láyé kí wọ́n wà láyé ni tá a bá fura. Ṣé rí àwa ọmọ Yorùbá gbọ́dọ̀ ní ìkíyèsára. Mo tún sọ fún yín wípé gbogbo ogun Fúlàní tí ń jà wá yìí ọlọ́wọ́ wa nínú ẹ̀ o. Ṣé mọ̀ pé ẹnìkan tí wọ́n máa ń sẹ́ndì kí náà porúkọ ẹ̀ sí, tí wọ́n máa ń sẹ́ndì owó sórí POS ẹ̀ mọ̀ bó ṣe jẹ́ pẹ̀lú ọba àdúgbò. So now ẹ̀yin èèyàn ẹ need láti ṣọ́ra. Káwọn èèyàn kan dédé wá súré bá yín pé ẹjọ́ mo fẹ́ kẹ́ bá mi transfer owó kan sẹ́nìkan. Ẹ need láti ṣọ́ra, ẹ need láti ṣọ́ra, ẹ need láti ṣọ́ra. Bí èèyàn bá ti ẹ̀kọ́ wá gbérú ẹ̀ báyìí náà tẹ́ rò pé eléyìí ẹni tó jẹ̀ ní òní, ẹ ya fọ́tò ẹ̀, ẹ ya fọ́tò ẹ̀. Ìyẹn ó tiẹ̀ lè ran ọlọ́pàá lọ́wọ́ láti tètè bá yín rí, tí wọ́n fi mọ̀ pé yín ò mọ̀ nǹkan kan nípa ẹ̀. Tàbí kẹ́ ẹ má wulẹ̀ bá wọn transfer owó mọ́. Ẹ tó bá fẹ́ transfer owó kó lọ sí di ATM báńkì kó lọ transfer ẹ̀. ATM ó ya fọ́tò rẹ̀. Ẹ bó jẹ́ wọ́n fi kíní ìkóbá ọmọ Yorùbá mọ́. Eléyìí tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní ìgbèkùn báyìí, láì mọ́wọ́ láì mẹsẹ̀ lórí tí wọ́n ti torí ẹ̀ wà ní prison yard. Ìdí nìyẹn tí mo fi ń sọ wípé a mà gbọ́dọ̀ ṣọ́ra, a gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀yin èèyàn mi. Ẹ tójú ẹ̀jẹ̀ nǹkan kí n tó fi nǹkan kan mí ẹ̀jẹ̀ tó fi hàn tó jẹ́ pé the same alukurani náà ni gbogbo wa jọ ń kà. Àtèyí tó gbádùn nínú yín, àtèyí tí ń sí èrè, àtèyí tó rí rẹ dàrú tẹ̀rí rẹ burú, gbogbo yín mo kó papọ̀. Mo béèrè lọ́wọ́ yín, kí ni proof tẹ́ ẹ fẹ́ fi proof pé Islam ẹ̀sìn ọ̀la ni? Àbí aṣáájọ kan ni tó ní inna dina inda Allahi wa huwa al-Islam? Ẹ sọ fún mi o. Adẹ̀tújọ kan ni tó ní udiu ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana. Kí lẹ fi ń pèpè nísìn?
èpè kí lẹ fi ń pèpè sójú ọ̀nà Islam nísìn bastardizing of religion àbí nǹkan tẹ́ ń ṣe kọ́ yẹn nísìn ẹ wá sọ fún mi mo rí òpònú àfáà kan tó jáde níjọ́ wo nìyẹn ó ní ọ̀pọ̀lọpọ̀ mi ń ṣe Islam humanity ó ní òun ò ní ìdí ẹ o in tó ń fẹ́ ká mọ̀ ní wípé ànábì ní kẹ́ ẹ pààyàn ni ẹ̀yin yòókù wa ẹ sì dúró ẹ sì ń wò ẹ wá sọ fún mi nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí gangan ẹ sọ fún mi èyí tó jẹ́ ẹ̀sìn ọ̀la ń bẹ èyí tó jẹ́ ẹ̀sìn àlùbáríkà ń bẹ ẹ sọ fún mi tó bá wò pé kí ni pírọ́blẹ́mù Nàìjíríà nísìn ẹ̀sìn ni táwa ló ń ṣe bó ṣe yẹ kó ṣe ẹ̀yin Christianity ẹ gbéjà wá bá wa lóòótọ́ àwa la kọ́kọ́ tọwọ́ bọnú ẹ̀sìn yìí bẹ́ẹ̀ ni àwa ni àwọn bàbá wa ò sì lè sòótọ́ ọ̀rọ̀ láti kìlọ̀ fáwọn tí ń tọwọ́ bọnú ẹ̀sìn àwọn tí wọ́n mọ kùránì tán lè ka kùránì tán lè tú kùránì tí wọ́n tọwọ́ bọnú ẹ̀sìn yìí tí wọ́n tú bíbélì. àtẹ̀yí tó bá dùn nínú yín àtẹ̀yí tí ń sí èrè. mo rò pé ẹ gbọ́ ìwọ̀nba ọ̀rọ̀ kékeré tí bọ́dà mi yẹn sọ. nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a ní í sìn nílẹ̀ Yorùbá èwo ló jẹ́ ẹ̀sìn kólekóle báyìí tí mo máa sọ táwọn kan máa ń bínú nínú àwọn àfáàní yẹn tí mo máa sọ táwọn kan máa ń bínú nínú àwọn àfáàní yẹn ṣé ìyẹn sì mo ti sọ pé gbogbo àfáàní àbí àwọn kan àbí ẹ̀yin náà sẹ́yìn náà ò kì í gbọ́ ohun táwọn èèyàn kan máa ń sọ yẹn ni ṣé ẹ kì í gbọ́ rárá ẹ máa wá tàn wá jẹ ẹ wà máa pé ẹ̀sìn ìrọ̀rùn ní ẹ̀sìn Islam àwa ní rí àwọn èèyàn kọ̀ọ̀kan ńlá lẹ́yìn irú Madrid Morkas yẹn à ní rí àwọn èèyàn kọ̀ọ̀kan ńlá nínú àwọn àfáà tó lè jáde tí ó sọ̀rọ̀ burúkú síbi tó yẹ kó sọ sí nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń kó bá ẹ̀sìn Islam. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith ni wọ́n wá kọ̀ndẹ́mù ànábì ni. Ẹ dẹ̀ gbà pé hadith ni wọ́n, ẹ dẹ̀ gbà pé ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n. Now ṣé táwọn yẹn àwọn tẹ́ gbà pé ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n yẹn táwọn bá wá kọ̀ndẹ́mù Ọlọ́run tẹ́ ń gbé dání tàbí wọ́n kọ̀ndẹ́mù ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣé ẹ dákun torí Ọlọ́run kí ni ẹ̀bi tí wọ́n ní nígbà tó jẹ́ pé n tó wà nínú hadith yẹn ni wọ́n ń tú kì í ṣe pé wọ́n ń wọ́n ń ro àròsọ lórí ẹ̀. Àwọn tí wọ́n jẹ́ elédè míì tá a ti tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu nígbà tí wọ́n bá wá fẹ́ gé wa jẹ ibi tí wọ́n wà á lọ nìyẹn wọ́n mọ̀ wá lọ sírò gbogbo nǹkan ìbàjẹ́ tá a ti fi sínú àwọn àdéhìsì yẹn. Now wọ́n á kọ àwọn nǹkan kan nínú àlùkùránì ẹ dákun torí Ọlọ́run àti bíbélì ni àti àlùkùránì ni àti odùfà ni ẹni tójú bá ń tì nígbà tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ bọ́rọ̀ rẹ̀ ṣe jẹ́ tí wọ́n dẹ̀ ń sọ gangan tí ìwé dẹ̀wà tó jẹ́rìí sí bẹ́ẹ̀ ẹni lọ ṣàtúnṣe lórí ẹ̀ o ẹ má sọ fún mi pé nǹkan kan ò ṣe ṣàtúnṣe lórí ẹ̀ o àwọn èèyàn ni wọ́n kọ àlùkùránì àwọn ènìyàn ni wọ́n kọ bíbélì àlùkùránì ọ̀bá mọ̀ mọ̀ láyé o ó lọ tán àwọn èèyàn kọ wípé àwọn èèyàn kọ ìtàn òkè ìtàn láti àwọn tààjọ gbé tààjọ lò sáà ngbà yẹ bá ọ̀rẹ́ mi báyìí kọ́ báyìí ló máa ṣe ẹ̀gbọ́n mi báyìí kọ́ báyìí ló máa ṣe ọ̀gá wa báyìí kọ́ báyìí ló máa ṣe ní táwọn yẹn ṣe nìyẹn. So in the course of pé kí n sọ pé nǹkan báyìí ni máa ṣe assurance kí n parọ́ ọmọ náà wà assurance pé mo fẹ́ gbéga náà kí n exaggerate nǹkan tó ṣe ó wà. Ẹskísà tó bá jẹ́ pé bá Kùránì ṣe wà yìí náà ni ó wà tó jẹ́ pé Bíbélì ṣe wà yìí náà ni ó wà láì Ọlọ́run lè dùn àlẹ́ bọ́
àdéròjútu ẹ̀ torí àwọn alákatakítí yẹn ó rì míì sínú àwọn ẹ̀sìn yẹn àwọn alákatakítí yẹn wọ́n rì míì sínú àwọn ẹ̀sìn méjèèjì yẹn láti destroy ẹ̀ tẹ́ bá ti wá mọ̀ pé nǹkan tó wà nínú Al-Qur'ani ò ṣe é change nǹkan tó wà nínú Bible náà tàbárí ìtọ́da tí ò dá mẹ́ náà kò ṣe é change ẹ fi wọ́n lẹ̀ ẹjẹ́ a máa bá lọ báyìí ṣùgbọ́n èmi ò ní kí Gàmbàrí ọmọ sọ rárá kọ́ mọ́ fi kìyà àtẹ̀mí ni o èmi ò ní kẹ́ ẹ mọ́ jagun ẹ̀sìn o ẹ mọ́ jáde lẹ̀ Yorùbá ni o ẹ máa para yín lógún lọ́gbọ̀n ẹ̀ ń tọ́ bá sú nínú àwọn èèyàn yín mọ́sọ̀ lásìkò ìtọ́jẹ́ pé àwọn èèyàn free láti live lẹ́nu ìwé àtọ́bá wò lórílẹ̀‐èdè nígbà tá a ti pín ọ̀láǹfààní àti sálọ ọ̀bì tó bá wò iṣẹ́ tó para tó yẹ wọ́n pa ọ́ nípa àyà ọmọkùnrin kan sọ nǹkan kan nípa Yorùbá ẹ̀rù Ọlọ́run lè bà mí ẹ dákun ẹ bá mi farabalẹ̀ gbọ́ nǹkan tí ọmọ Ìgbò yìí sọ nípa Yorùbá Ìgbò ni o. This is an advice to the Yoruba ethnic group of Nigeria. You people don't have the Igbo problem. In fact, okay, let me put it this way. You see the Igbo ethnic group and the Hausa ethnic group. Our most senior brothers are the Hausas, followed by the Yorubas, followed by the Igbos, then other tribes, the other ethnic groups. I used to use this thing interchangeably, but you find tribes inside ethnic groups. So our most senior ethnic group are the Hausas, followed by the Yorubas, followed by the Igbos. I want to give the Yorubas an advice today. The problem of this country like this, as it stands now, is the Igbo ethnic group, of which I am among. I will not exclude anybody on this. So may everybody go house, go tell their people. The problems of this country now are the Igbo ethnic group and the Hausa ethnic group. With terrorism and secession, the Igbos want to secede from Nigeria. They want Biafra. That is how they started their own type of terrorism in the southeast. Some people will come out and tell me they did not do anything. We all know the truth. We all know. If you want us to wash our dirty linen in public, come here and counter what I just said, and we will bring evidence. It is terrorism. Go and check the dictionary meaning of terrorism. We have dealt with ourselves in the southeast. So the Igbos are actually one of the problems in Nigeria. Then the Hausas, which is the north actually, they are grouped into that ethnic group, the Hausas. Another form of terrorism, different patterns of terrorism. Some are stealing their resources. They are using terrorism to steal their resources. Arming boys. Some want to take over places. They are on a mission to conquer. And some are playing politics with terrorism. They go import boys when no be even Nigeria self. Use and arm the ones in Nigeria. Use them, they play terrorism so that you will lose faith in the current president and all that, and power gets back to them. But I want to tell them that, you see, you get one advice what I've been given before. If you shoot on ourselves in the leg, just like the Igbos did, you people will bear the consequences. The Igbos are bearing the consequences now. But it is not too late actually. We can still amend our ways. We can still correct our wrongs. And everybody is good in Nigeria. So my advice to the Yorubas is this. If you cannot be bold to tell two of your brothers to stop this nonsense, let another man no rise in the form of another Nnamdi Kanu from the southeast. May the north shun all these vultures that are actually causing problems there. They know what I'm talking about. It is sentiments. Around here, now sentiments also, they make us, they protect our own people. But for the Yorubas, if you people cannot be bold enough to tell your brothers, you people are at the center, like you people, the most junior one and the most senior one. Tell them, because how I point it out like that, Hausas, they're actually the largest in number, so they are most senior brothers, followed by the Yorubas, then followed by the Igbos in Nigeria. If you people are not bold enough to tell these people to their faces, you people are causing so problem, stop it. You tell the Igbos, stop your terrorism with secession. Tell the North, stop your terrorism with mining of minerals, political terrorism, and then conquer. If you people don't tell them,
we will sink ourselves into oblivion, and everybody is to blame. You people had a way of stopping your own of your own man, Igbo, when he started with secession. You people shut him down. Somehow you guys had a way of shutting him down, and there is no terror group in the Yoruba ethnic group wanting to mine resources or wanting to take over lands. You people are clear of these two groups. Advise them. Advise them. If you don't advise them, you see these other two groups, the Hausas and the Igbos, they will drag everybody into the mud. And when we sink, now all of us will sink. Asima just follow and relate. To see Niger. Ọmọ Igbo dẹ̀gbọ́ yẹn tó ń advice ọmọ Yorùbá tó wá ń sọ wípé tẹ̀yin bá kọ̀ tẹ́ẹ̀lì condemn nǹkan tí àwọn Haúsá àti Igbo ń ṣe Fúlàní Haúsá Fúlàní àti Igbo tẹ́ẹ̀ bá lè correct nǹkan tó ń ṣe tẹ́ẹ̀lì sọ̀rọ̀ ẹ má jẹ́ kí another terror dìde ní àkàtà yín ọ̀dọ́ ó ń fi ọ̀rọ̀ Chief Sunday Igboho wé terror. Chief Sunday Igboho kì í ṣe terror rárá. Téèyàn bá dìde fún ọmọ ìyá ẹ lè máa pa mí lọ́mọ mọ́, ẹ lè pa ẹran mi mọ́. Kò sí nǹkan tí ń jẹ́ terrorism nínú yẹn. Self defence ni gbogbo nǹkan tí Sunday Igboho ṣe. Èèyàn mélòó lè sí Sunday Igboho lọ́rùn pupa? Èèyàn mélòó lè fẹ́ sí Sunday Igboho lọ́rùn wípé Sunday Igboho pa tí ẹ fi sọ ọ̀rọ̀ Sunday Igboho sí di terrorism? But mo enjoy pé tí a bá lè sọ jáde ká sọ òótọ́ ọ̀rọ̀ fún àwọn ẹ̀yà méjèèjì, ká make sure pé allow terrorist bíi tọ̀nà méjèèjì láti jáde nílẹ̀ Yorùbá. Ẹ dákun, ṣé irú àwa ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ táwa ti ń sọ láti yejọ́ yìí ṣé báwọn méjèèjì tá à ń bá wí náà nìyẹn tèmi ti ń sọ láti rẹ̀ ṣé báwọn méjèèjì tí mo bá wí náà nìyẹn pé ewu làbúrò pa wọn ọmọ ìyá tiẹ̀ nítorí pé ó fẹ́ ṣe sísan àbí sí ìṣẹ̀sán náà ń pè ní ewu làbúrò pa wọn fíbi pa àwọn ọmọ ìyá tiẹ̀ pé wọn gbọdọ̀ jáde lọ ta ọjà tí wọn ó fi jẹun lórí pé òun wá òmìnira fún ọ̀dọ̀ tí tá a blame àwọn mọ́là àwọn Haúsá Fúlàní wípé kí lẹ́yìn náà ṣe ń láti máa ṣe yẹn ebi ń tà ń sọ láti jọ ìlẹ̀ ń gbé ọ̀rọ̀ yẹn náà mo sì ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí bọ́ ká máa láwọ kí terror míì tí ó wà terrorize ilẹ̀ Yorùbá kó dìde bíi tiwọn yẹn. Very, very good advice. Very, very good advice. Now, ibi tí mi wá fẹ́ kẹ́ ẹ ti fura ni wípé terror ti wà láàrin wa. Ẹni tí mo fi hàn yín yẹn ṣé kìí ṣe terror ni. Ọmọ Èkìtì náà pẹ̀lú àwọn méjèèjì. Ẹ wo iye èèyàn tán ti kidnap. Ẹ wo iye èèyàn tán pa náà tán kidnap. Ẹ kidnap yẹn ẹ gbowó iyebíye lọ́wọ́ àwọn ọmọdébí wọn ẹ tún pa ọmọ Yorùbá lórí tí wọn lọ́wọ́ yẹn ṣẹ̀kùn dárúkọ ọmọ Ìgbò méjì nínú gáàgì wọn tàbí wọn sọ pé ká má fààyè gba terrorism táwa náà ò tí ì fààyè gba terrorism lẹ́yìn ṣé ọ̀pọ̀lọpọ̀ wọn náà kọ́ la mọ̀ ni bàbá mi sọ wípé ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tí ó bá ń jẹun ẹ̀pẹ̀ lólè ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tí sì ń jẹun tó ń jẹ alẹ́ tó ń jẹ tàárọ̀ tó ń jẹ tálẹ́ tọ̀tán ẹ̀pọ̀ ní kẹ́ ẹ̀pẹ̀ lólè wọ́n tó bá ní kí ló ń gbé yẹn ní kí ló ń jẹ tó ń jẹ yẹn náà ló ń jí gbé torí ò níṣẹ́ lọ́wọ́ tí mo ń try láti sọ ni pé gbogbo àwọn oníṣẹ́ ibi yìí náà làwọn kọ̀ọ̀kan mọ̀ ládùúgbò wọn kọ̀ọ̀kan mọ̀ wọn ládùúgbò wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn làwọn òbí wọn náà máa mọ̀ sí pé irú iṣẹ́ aburú báyìí làwọn ọmọ wọn ń ṣe ṣé bá ṣe wá dákẹ́ náà nìyẹn ó dìgbà tí wọ́n bá overpower wa nílẹ̀ Yorùbá
àwọn gómìnà wa tí wọ́n lè rí owó ìjọba ná lórí káfí prevent future occurrences sí àwọn wàhálà tó ń ṣẹlẹ̀ ní àwọn ọ̀nà méjèèjì tá a sọ yẹn. Wọn ò ní ṣe owó security wọn láti fi protect life and property ni. Mọ̀lẹ́bí tí wọ́n ní wọ́n fi ń rán léèwé, mọ̀lẹ́bí tí wọ́n ní wọ́n fi ń ránjẹ́ lé fún, mọ̀lẹ́bí tí wọ́n ní wọ́n fi ń gbé lọ́wọ́ sókè, mọ̀lẹ́bí tí wọ́n ló ń lọ sí skul tó dáa jù. Ẹ wá ní ọlọ́run máa wọ́n ẹni ọlọ́run ò ní san ẹ̀san. Àwọn kan ti sọ fún mi pé kí n má máa ṣépè bí mo ṣe máa sọ̀rọ̀ yẹn lè fẹ́ ṣépè mọ́, ṣùgbọ́n ẹ̀san tó bá tọ́ sí kálukú ọlọ́run ó san fún un. Ìwọ tó bá ṣe dáadáa ọlọ́run ó san ọ́ lẹ́san dáadáa, ìwọ tó bá ṣe aburú ọlọ́run ó san ọ́ lẹ́san aburú. Ẹ tún lè pè yẹn lépè báyìí, ẹ lè pè yẹn lépè torí pé àwọn èèyàn kan ni wọ́n ń gba ẹ̀mí wọn, àwọn èèyàn kan ni wọ́n ń pa ń pakópa. Ẹ̀yin èèyàn mi ẹ dákun yìí kí n lọ stop láyé. Mo sọ fún yín pé wàláì mo sì máa ṣe 24 episodes lórí ọ̀rọ̀ terrorism yìí léraléra tí ó yóò pé 24 mo sì ń bá rẹ̀ torí pé gbogbo tí n bá ti ń rí àti tí n bá ti ń gbọ́ ni mo máa fi sọ̀rọ̀. Nígbà tó gun okòlù kan jọ sí ọ̀rọ̀ lọ tẹ́lẹ̀ ẹ̀bẹ̀, ìgbà tó gun ò tún ní kó mọ́ ọ̀rọ̀ náà wọ́n sọ ọ̀rọ̀ yẹn náà là á sọ tá a fi yí ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọ́kàn padà. Tó bá jẹ́ wípé mo ti suggest nínú fídíò mi kan rí wípé irú àwọn kidnapper yẹn ó yẹ kí àwọn house wa house of national house federal house of assembly wa méjèèjì kí wọ́n ṣe òfin pé tán bá ti mú irú wọn tí wọ́n dájọ́ òkú fún wọn kí wọ́n lọ pa wọ́n sí ojú ìta bàbá àti ìyá wọn báyìí káwọn ará àdúgbò náà ò rí, so that ẹni tọ́mọ rẹ̀ bá ń ṣe aburú yóò tètè jáde pé kẹ́ ẹ tètè mú kọ́mọ wà dójú tì wọ́n, kọ́mọ wà dójú tì ràn wọ́n. So ẹni tó bá ń ṣe aburú tẹ́ ẹ bá ti mú wọn tán ti àwọn tó bá ti pa àyàn tó jẹ́ pé ẹjọ́ pípa lẹ́jọ́ wọn jẹ mọ́, tẹ́ ẹ bá ti dájọ́ kíkú fún wọn ẹ mú wọn lọ sí ẹnu ọ̀nà ìyá àti bàbá wọn, ẹ lọ rèé pa wọ́n síbẹ̀. Àwọn gan oṣù mẹ́ta oṣù mẹ́rin wọn lè jáde síta torí ju ọmọ tiwọn. Àwọn ẹlòmíì ò dẹ̀ ní fẹ́ kí àwọn olú ìdójútì bẹ́yẹn. So mo bẹ̀ wá mo rọ̀ wá ní ilẹ̀ kóòtù òjìrì. Àwọn fídíò tí mo ń ṣe kìrìn ní ìmáìlò kìrìn o, because ọ̀rọ̀ tọ́ba jẹ mọ́ ìjà lágbájá àti tàmọ̀dò ń bára wọn jà nìkan lọ́pọ̀lọpọ̀ ní majority fẹ́ gbọ́. Ká máa gbèsè yẹn nìkan tàbí ká má gbèsè yẹn nìkan ká sọ bọ́rọ̀ ṣe jẹ́ tí wọ́n bá bọ́rọ̀ méjì bá sọ̀rọ̀ tó takora wọn bá àwa náà bá wá sọ bọ́rọ̀ ṣe jẹ́ yóò tako ẹnìkan náà méjèèjì wọ́n á ti sọ wá dọ̀tá ẹnìyẹn. So àwọn ọmọ Yorùbá àwọn ọmọ kóòtù òjìrì a gbọ́dọ̀ mọ̀ wípé ìran tiwa kìí ṣe olórí burúkú ọmọ Ìgbò ló ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ wa tán yìí náà. Ǹjẹ́ àwa mọ̀ra wa to that extent tí ọmọ Ìgbò ìsọ̀rọ̀ wa dé yẹn? Ǹjẹ́ àwa mọ̀ pé táwọn yìí bá ti kó bára wọn tán tí èsà wà gbogbo àwọn tí wọ́n bá kó bá náà wọ́n jọ wọnú mọ́ọ̀dù yẹn lọ. Ọ̀dà nígbà tó ń ṣẹlẹ̀ sí síkọ̀ nígbà tí àwọn ọmọ Ìgbò pa àwọn ọmọ ìyá tí àwọn ọmọ Fúlàní pa àwọn ọmọ ìyá tí wọn ò tí ì máa pa àwọn ọmọ ìyá tiwa báyìí? Ṣé gbogbo àwọn tí wọ́n ń pa nílẹ̀ Yorùbá yìí ṣé wọ́n ń sọ ọmọ ìyá tiwa? So ìdí nìyí tó fi jẹ́ pé irú nǹkan tó yẹ ká máa tẹ́tí sí jù rèlé ká lè máa mọ àwọn ológbó tá à ń tara wa kí la lè ṣe kí la lè sọ. Èmi mọ̀ pé ó lè pẹ́ o ó lè yá o á ní òmìnira lẹ̀ Yorùbá ojú mi ni ó sì ṣe ìrètí ó dà mí lójú bẹ́ẹ̀. Gbogbo wọn tó wá ń wò mí yẹn náà tínú rẹ̀ ń dùn kì í ṣe gbogbo yẹn nínú rẹ̀ ń dùn sómìnira sí o
tọ́lá àwọn kan ń jẹ nídìí àwọn ọ̀rọ̀ òṣèlú tó wà lẹ́sìn ààrẹ nídìí àti bú wọn tó ló ti wà nílẹ̀ ti pé àwọn kan náà kúkú dálẹ̀ nídìí àti bú wọn ọ̀pọ̀lọpọ̀ náà wa náà tá a bá wà ní ṣú tí wọ́n wà yẹn báwa náà ó ṣe nìyẹn tá lẹ́gbọ̀n bẹ́ẹ̀ tá láàbúrò ń bẹ́ẹ̀ tàbí bàbá wa wà ń bẹ́ẹ̀ tó ń ṣe ló sì wà lórí ipò lọ́wọ́lọ́wọ́ inú tiwa náà ò ní dùn sí ká máa bú wọn èmi sọ pé wọ́n bú yàn wọn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ bọ́ra wa ni ẹ jẹ́ ká ṣàlàyé pé bó ṣe yẹ kí eléyìí ò rí ní eléyìí ò rí bí ti rí mọ́ ní tí èmi lérò pé ó yẹ ká ṣe nìyẹn ẹ jẹ́ kí n stop ilé ìsinmi torí kọ́ mọ́ gàgò jù ẹ̀yẹ ọmọ ìyá mi nílẹ̀ kó ojú ojú mo kí gbogbo yín pé ojú ò fẹ́ràn.